kábíyèsí rẹ ọlọ́run àbẹ́ ẹ̀rọjọ́ ayé gbogbo ọmọ nàìjíríà àbẹ́ ẹ̀rí nǹkan tí ń ṣẹlẹ̀ ẹ wò ó ṣe bẹ́ẹ̀ ni a máa sọ fún yín pé kẹjá bẹ̀rù ayé ká sì sá fún ayé pẹ̀lú torí pé ilé ayé le ó jù bẹ́ẹ̀ lọ inú èèyàn sì jìn ǹjẹ́ ò gbọ́ ohun tó ṣẹlẹ̀ Babangida ààrẹ nàìjíríà ní ìgbà kan rí ti sọ̀rọ̀ jáde lẹ́yìn 32 years bẹ́ẹ̀ ni ó ní ètò ìdìbò tí ó wáyé ní June 12 ọdún 1993 pé ọ̀gbẹ́ni MK Abiola ló gbé igbá orí òkè ṣùgbọ́n òun fagilé ètò ìdìbò náà nítorí ìdí kan tàbí òmíràn pé àlàáfíà nàìjíríà lòun sì ń wá o tó fi fagilé ìdìbò ó ló yẹ káwọn kéde pé ọ̀gbẹ́ni Abiola ló joyè ńgbà náà ṣùgbọ́n àwọn fagilé ó ní pé ọ̀rọ̀ náà pé ó ní ìdí pàtàkì táwọn fi ṣe bẹ́ẹ̀ o ṣùgbọ́n nísìn ó ti wá kéde pé èmi mo jẹ̀bi o èmi ni mo sọ pé kí wọ́n fagilé ètò ìdìbò náà nígbà náà tí gbogbo rẹ̀ fi rí bó ṣe rí mò ń rò pé láti dáàbò bo nàìjíríà ni wọ́n sì mọ̀ pé nǹkan tó burú jùlọ òun ni mo ṣe ń gbà náà ẹ wò bí ọ̀rọ̀ nàìjíríà ṣe ń lọ sí.